wá sọ fún wa pé ọ̀gá ti fún wọn ní ọ̀dà kọ́run pa mẹ́ta pé kí n náwó síyàn mẹ́ta. bí ọdún mẹ́fà ló ṣe rí. Ibi tí wọ́n ní ká dojú bolẹ̀ sí tí wọ́n ti ń dè wá, èmi ni ẹni tí wọ́n dè last. So gbà tó dé ọ̀dọ̀ mi wá ní pé torí Ọlọ́run jogún omi ara fún mi díẹ̀, ó máa gbé owó wá, òun ni ọwọ́ mi fi rí bí eléyìí. Jẹ́ pé wọ́n dè mí nídìí ìrànlọ́wọ́ tó lù mí gan serious. So wá di ọjọ́ tí ọ̀gá wa bẹ̀ wọ́n pé kí ni wọ́n fẹ́. So tó wá fún wa ní fóònù, èmi ti gbàgbé pé ibi tí mo wà tí mo wá pe ìyàwó mi wá ní hello my dear. So hello my dear tí mo bá wà pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá ní ẹ̀yìn mi. So wọ́n ṣe gba fóònù wọn jẹ́ kí ibẹ̀ anybody sọ̀rọ̀ mọ́. wọ́n ṣe wá wọ́n ṣe dọ́dọ̀ wa tó ń jọ yẹn pé ẹnì kọ̀ọ̀kan 10 million. mo ní ibo la ti fẹ́ rí tábà ní ká ṣe that's 130 million. ibo la ti fẹ́ rí 130 million. wọ́n ṣàbẹ̀ sí ń lù wá. mo ṣàṣà láti gbọ́ abẹ̀ sí ń pè. ìgbà tí wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ commandant wọn yẹn pé lè rí 10 million lè rí 10 million kó ṣàánú wa wá ní òkè. òun gbé sí 7 million ẹnì kọ̀ọ̀kan. a ti ṣe pélé nìyẹn ní 7 million. pẹ̀lú sí experience tá a rí a ní láti jẹ ewé láti survive. a jẹ ewé tá a jẹ rí a ṣáà láti survive. ẹ tó mú lára ìtọ̀ ẹ̀ gan mú wa lára ìtọ̀ ẹ̀ bàtà lókun mọ́ ẹ tó jẹwé lẹ́wọ̀ pé àtún pín ewé mọ́ra wa lọ́wọ́ àtún jà torí ewé tí kì í ṣe oúnjẹ. Ìgbà tó stage kan mo ń tọ̀ sí ara ni torí mo tún wò pé tí bá ṣe tọ̀ sára ẹ máa tún ní okun díẹ̀. Wọ́n á sọ fáwọn èèyàn mi ẹ máa tọ̀ sára ọbẹ̀ dàbí ó tún mú okun díẹ̀ wá o. So ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tó dalẹ̀ tẹ́yàn sọ pé owó ti pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní wá cash kò wá sí cash. wọ́n wá ń bẹ̀ pé kò sí cash kóun náà pé Àbújá kò bẹ̀ lọ́wọ́ anybody tó dìgbà December yẹn kò sí cash ibi gan ti náà gan cash ti scarce díẹ̀díẹ̀. mo ní kó ṣàánú wa ipò owó ti wà ṣé máa gba transfer ó ní àwọn gba transfer. wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n wá fún náà ìdí àkọ́kọ́ òkè jẹ́ ká ṣe báyìí èyí máa pa àwọn èèyàn wa kán change owó yẹn sí dọ́là tó bá mú dọ́là wá ẹ̀yin dẹ̀ máa lọ ṣe ibi tó bá wù yín. ó ti kọ́kọ́ gbà ó ipò òkè kò sí wàhálà àwọn àgbà dọ́là bí kán ṣe owó tá a fẹ́ san yẹn èyí mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó ń fẹ́ tó gbà lọ́wọ́ yẹn kán yí sí dọ́là. ó kọ̀ dẹ̀ kan náà kò tún padà wá ní pé òun ò fẹ́ dọ́là mọ́. pé káàṣì yẹn gangan nìkan lọ wá. ẹni tó wá fẹ́ gbówó wá ó tún wá parọ́ wípé òun ti ń bọ̀ òun ti kọjá gbọ́gọ́lájà òun ti kọjá bàjì àṣewọ́ ló ń pa. táwọn ti ń kó wa rìn ní bí 4 hours wọ́n padà wá pé àwọn èèyàn pé wọn ò lè gbówó wá pé ilẹ̀ ti ṣú ọjọ́ láti fi ipò ti tán fún wa. torí lọ́jọ́ yẹn a rí bí ọ̀gá wọn ṣe react ó bínú gan lọ́jọ́ yẹn gbígbà pé wọ́n ó fi ẹsẹ̀ gún ṣòdẹ̀ tó ṣubú ó react ó bínú gan gidi
ó wá sọ fún wa pé ọ̀gá ti fún òun ní ọ̀dà kọ́run pa mẹ́ta pé kémi náwó síyàn mẹ́ta kí n náwó síyàn mẹ́ta kan pa tí n bá wá náwó síyàn mẹ́ta kan pa táwọn àwọn tó kò bá wá délé ẹ máa dé ìyàwó ẹnìkan béèrè pé ọkọ òun kọ́ ọmọ ọba ló náwó sí ọkọ ẹ̀kọ́ lọ pa báwo ló fẹ́ rí bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n nìyẹn bí àwọn ẹ̀sùn onítòhùn bá ṣe nǹkan tó ga òun sọ pé òun ṣe pé ọ̀gá òun máa pa òun pé kí n náwó síyàn mẹ́ta ìyẹn ni pé ok wọ́n ní pé kó jọ mo fẹ́ bẹ̀lẹ́bẹ̀ kan kó bá mi bẹ ọ̀gá wọn pé kó jẹ́ kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi pátá kan délé láyọ̀ pé ṣùgbọ́n kó pa èmi pé torí tí n bá délé tí n bá kó ẹnìkan kan délé àwọn fámìlì wọn ń jẹ́ kí n sinmi èmi kò ní gbádùn ayé mi ọ̀gá wọn yẹn ó wà mí rí báyìí kí káì ó wá wojú mi ó wá dìde wá lọ mi ìmọ̀ bóyá ọ̀rọ̀ yẹn ni ó kó sí nínú ni o bí òun dẹ̀nà ọlọ́run lò ní mi ò mọ bó ṣe lọ nìyẹn. bó jẹ́ rẹ̀ pé máa tètè gbórí mi lọ ni nígbà tí mo tọrọ àyè pé mo fẹ́ lọ ṣe gáà nìkan ni wọ́n gbé àdá tó fẹ́ gé orí mi dànù ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi dọ̀bálẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ pé kó jọ kó má gé orí mi ló wá sọ pé tó ń bá tó gbọ́ a tó sọ pé bóyá a fẹ́ tọ̀ àbáfẹ́ yàgbẹ́ pé òun ló gé orí wa dànù ni ìgbẹ̀lẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ti ń tọ̀ sára ẹni tó ń tọ̀ sára ẹni tó yàgbẹ́ síra. ọjọ́ tí mo mọ̀ pé ikú ti dé tán ní ọjọ́ tá a fẹ́ kó ń bẹ gangan tó yẹ pé gbogbo wa lórí àtòrí ọ̀gá wa kò sẹ́ni tó lè dá dúró mọ́ torí omi tá a mú ní òkú ọ̀la tán náà ń gbówó bọ̀ ká fi ní òkun láti jáde láti bẹ̀rẹ̀ àtútù fi rìn padà kò sóúnjẹ kò sómi tó ọjọ́ tó a fẹ́ kó ń bẹ gangan kò sí ẹni tí ó ní okun látòrí ọ̀gá títí dẹ́n tó tẹ̀yìn nínú àkókò tó lè dá dúró láàrin 15 minutes mọ́ tábà ti rìn díẹ̀ àṣà ń bẹ ìfọ̀ abẹ́lé level kan wọn ò fẹ́ gbọ́ pé kápò níbẹ̀ pé ọ̀gá wọn ti fáwọn láṣẹṣẹ pé àwọn lè kó wa kó bẹ̀ àṣà bẹ̀ àṣà tó wá sọ àwọn make statement kan pé ok ẹ máa kó wa lọ anybody nínú wa tó bá ti make attempt láti sá gan yẹn níbọn torí àlè kò sí okun yẹn mọ́ ìwọ tábà tìrìn láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a máa sinmi nísìlẹ̀ ká náà rò gbogbo kan máa tún ṣubú ni ẹnu la fi ń mí. àwọn náà ló wá mú wa rìn ni àwa débì kan wọn á ní pé àwọn máa padà lẹ́yìn wa pé ká máa lọ straight gbàmọ̀já stéètì gbàtà wa bọ́ stéètì gangan tájá stéètì ìgbẹ́ mọ̀ ẹ́ pé àti bọ́ lóòótọ́ bí àwọn arábúlé yẹn ṣe rí wa tá à ń jáde àwa 13 tá a dọ̀tí tá a rí bíi kí ló ń ṣẹlẹ̀ ń ṣàn ìwọ èmi ò lágbára mú mo kọ̀ rí àwọn kan tó ẹjọ́ fún wa lómi àwọn kan wá sáré fún wa lómi wọ́n fún wa lómi àṣà àti ibi tí ń gbèrò omi yẹn àti bọ́ títí o so wọ́n ṣáà fún wa lómi àṣà rìn ìgbà táwa bọ́ títí gangan tájá títí ìgbà mọ̀ ẹ́ pé àti bọ́ lóòótọ́ so ìgbà tájá títí táwọn arábúlé yẹn rí wa ẹ pẹ̀lẹ́ pé yan lọ́hùn wọ́n ṣà ń kí wa wọ́n ṣe lọ gbé báàfù ńlá wọ́n bomi sí wọ́n gba gàrí wọ́n gbé wọn gàrí fún wa gàrí báyìí fòbọ̀ gàrí nìyẹn o lẹ́yìn ìgbà táwọn gàrí tó ń fún wa mọ́ tó ń tọ́jú wa ẹ pẹ̀lẹ́ kó ló di pé àwọn tó bá wa gbówó wá bá wa gbé mọ́tò wa gbé wa kúrò níbẹ̀. tó wá pè wá ní ìsinyìí pé ká wá lọ ṣeré kúrò l'Àbújá tìlú yẹn bá ní airport a máa lọ bọ̀ tí ó bá ní airport ọlọ́run á bá ṣòro wa o. ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tèmi dá ẹ lọ́wọ́ rárá nítorí tèmi ẹ bá subscribe.